owó rọ̀gùrọ̀gù owó tabua tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà the Federal Government of Nigeria lábẹ́ ọlọ́lá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó gbé kalẹ̀ fún àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ìyẹn àwọn adarí ẹ̀sìn. Owó náà mà ti di wàhálà, ó ti fẹ́ dìjà báyìí o, pẹ̀lú bí àwọn kìrìsìtẹ́nì bá ṣe fẹ́ máa fi ẹ̀sùn ojúsàájú tó fẹ́ fi ẹ̀sùn náà tó bá fi máa kan ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé wọ́n ń ṣojúsàájú fún àwọn mùsùlùmí àti pé nǹkan tí wọ́n jẹ́ kó bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí ó ju ti àwọn tí àwọn jẹ́ kìrìsìtẹ́nì lọ. Ǹjẹ́ owó wo gan-an ni wọ́n ń sọ nípa ẹ̀? Ṣé ó ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu nígbà tí àṣírí tú wípé nínú ètò ìṣúná ìyẹn bẹ́jẹ̀tì orílẹ̀-èdè lọ́dún yìí níṣe ni ìjọba àpapọ̀ ni wọ́n lọ ya owó tó lé ní bílíọ̀nù 8 náírà ìyẹn 8.05 billion naira ni wọ́n yà sọ́tọ̀ fún ìrànlọ́wọ́ àti ìdàgbàsókè pẹ̀lú ìgbélárugẹ àwọn ilé ìjọsìn ìyẹn àwọn ṣọ́ọ̀ṣì àti àwọn mọ́ṣáláṣí tó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Owó tí ìjọba Tinubu wá gbé sílẹ̀ fún àwọn ṣọ́ọ̀ṣì àti àwọn mọ́ṣáláṣí olómàdí wàhálà tó dogun báyìí tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ bí ẹni tó ń fa ẹran náà mọ̀. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì ní ilẹ̀ Haúsá èyí tí wọ́n ń pè ní Northern Christian Association of Nigeria NCAN, àwọn ni wọ́n máa fi àtẹ̀jáde síta láti tú àṣírí wípé níṣe ni ìjọba àpapọ̀ lábẹ́ Tinubu wọ́n ti fi síbì kan tí wọ́n ti ń ṣojúṣàájú fún àwọn mùsùlùmí. Nínú àtẹ̀jáde tí alága ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì ilẹ̀ Haúsá ẹni ọ̀wọ̀ Joseph Ayab tó fi síta ètí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tá a ṣe alábàápàdé ẹnu ti jẹ́ kó dì í mọ̀ pé nínú bílíọ̀nù 8 ó lé náà tí ìjọba Tinubu tí wọ́n gbé sílẹ̀ fún àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ó ní nínú ẹ̀ bílíọ̀nù 1 ó lé ìyún bílíọ̀nù tó súnmọ́ bílíọ̀nù 2 náírà 1.91 billion naira ó ní wọ́n yọ sílẹ̀ fún àwọn kìrìsìtẹ́nì láti fi ṣe iṣẹ́ méje fún ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì èèyàn 7 church related projects ó ní ètò wá kù ìyẹn owó tó lé ní bílíọ̀nù 6 náírà 6.14 billion naira ó ní wọ́n gbé sílẹ̀ láti fi ti ìdàgbàsókè mọ́ṣáláṣí 52 52 mosque related projects ó ní eléyìí ó jẹ́ kàyéfì pé báwo ni wọn yóò ṣe gbé bílíọ̀nù kan sílẹ̀ fáwọn kìrìsìtẹ́nì tí wọn yóò gbé 6 sílẹ̀ fáwọn mùsùlùmí tí wọ́n ní kan ṣiṣẹ́ lára ṣọ́ọ̀ṣì 7 tí wọ́n yóò ṣiṣẹ́ lára mọ́ṣáláṣí 52. Ẹni ọ̀wọ̀ Joseph Ayab ní ojúṣàájú lélẹ́yìí. Wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé àwọn ò tako ẹ̀sìn Islam o, àwọn ò tako àwọn mùsùlùmí, ṣùgbọ́n wọ́n ní àwọn fẹ́ ìpín láàrin pínre lọ́dọ̀ ìjọba. Àwọn ò fẹ́ kán fi síbì kan rólé apá kan dákan sí, àti pé àwọn ò fẹ́ kí wọ́n máa yan ẹnìkan ní ààyò kí wọ́n gbé ẹ̀sìn kan lé ẹ̀kan lórí, tó sì ní kí ìjọba kan tètè ṣe àtúnṣe sí eléyìí ní kíákíá.